Milo, energy to go further. Hello Báyọ̀, ojú ọ̀nà márosẹ̀ yẹn ni mo wà báyìí. Níbẹ̀ lọkọ̀ mi dẹnu kọlẹ̀ sí. Kódà mi ò ní. Dákun, lówó pè tó láti tẹ̀síwájú pẹ̀lú pè yìí. Rárá o, kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Kí nìdí? Ìpè ń ṣe pàtàkì gan ni. O bá ti rìsáàjì ń gbà náà. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n mi ò sí níbi tí mo ti lè rìsáàjì báyìí. Ṣé kúkú yáwó pè lẹ́ǹkẹ́? Yáwó ìpè kẹ̀ báwo? Pẹ̀lú Glow Borrow Me Credit, o lè yáwó pè kó o sì san padà lẹ́yìn náà. Bẹ́ẹ̀ ló rọrùn. Ìwọ sá ti pè *321# kó o sì jẹ́ láṣẹ bẹ́ẹ̀. Lóòótọ́, ó ti lọ wà jù. Glow ń dúró ti ní nígbà tó jà jùlọ. Báyọ̀, bí mo ṣe ń sọ lọ, ọkọ̀ mi dẹnu kọlẹ̀ níbi. Sọ̀rọ̀ báyìí, sanwó lẹ́yìn náà pẹ̀lú Glow Borrow Me Credit. Glow Unlimited. Lórí ọ̀dàn on Rave 91.7 FM. Aago ti change báyìí, ó ti pọ̀ rẹpẹtẹ. Ẹ lè gbádùn ẹ̀ properly. Oh yes. Ẹ pàdé Olúṣọlá Àlàbí, Mr. Dialogue, níkànnì tá a wà yìí, Rave 91.7 FM, ní gbogbo Monday sí Friday. Odidi wákàtí kan ní aago 8 òwúrọ̀ sí 9, 8 a.m. to 9 a.m. Tó bá wá di ní gbogbo Saturday, aago 11 òwúrọ̀ sí 12 ọ̀sán, 11 a.m. to 12 noon. Níbẹ̀ ló ti máa gbóná fẹlẹ́fẹlẹ́ rọ̀sọ̀mùsọ̀mù yakínlá yàtọ̀. Mr. Dialogue máa gbé yín rìn properly lórí ọ̀dàn. A tún máa gbá wọn olólùfẹ́ eré ìdárayá pẹ̀lú ikọ̀ tó ṣọ̀tọ̀ọ̀tọ̀ wá sórí ètò. Tá a bára wọn fà á bára wọn wọ. Ìtọ́wò ní ẹgbà. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló so mọ́ èyí tí ó fi mú Chelsea. Àná yìí bá lọ bí ọ̀nà Messi dáhùn sọ yìí bàbá lọ́jọ́kọ́jọ́. Real Madrid fẹ́ àbọ̀ àdìgbò náà ní ti Dísàmàrà mo ti ń di Real Madrid máa. Ìpàdé bí lórí ọ̀dàn Mr. Dialogues ẹ kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ ní Twitter pẹ̀lú Instagram @ìjọba sports 1 Facebook Olúṣọlá Àlàbí Mr. Dialogue ẹ kúkú tì mẹ́ni tẹ́ ẹ ní Mr. Dialogue gbé fún wọn. Honey, must you go? Babe, you know I must. Besides, you can always video call me. What if your battery runs out? I've got my power bank. Hey, and when your power bank runs out? Babe, I've got my laptop. Okay, wait. What if your data runs out? Babe, you know we never run out of data. Never run out of data with Airtel Home Broadband Unlimited Ultra plans. Enjoy unlimited data with no speed cap plus extra data daily, so you never have to worry about running out. Visit www.airtel.com.ng/HBB to get started. Babe, but I just left the house. Yes, honey. It's video calling all the way. Airtel, the smartphone network. Oh, and it's Kano Wako right now. Kano Wako moving the ball from the central midfield. Oh no, Kano Wako crosses over to Jejo Kocha, and it's a goal! Oh yeah, Sangalo is a goal. Shadow is a goal. Escobar is a goal. Chelsea da, Man U da, up Liverpool. Tòní àkì yín ẹ̀kú ojúmọ́ ẹ káàárọ̀. Ṣó ti dé àkì yín ẹ̀kú ojúmọ́. Ìní ọjọ́ ajé Monday ajé olókùn asọ̀rọ̀ dayọ̀ ó wá kalẹ̀ sílé mi àti ilé tẹ̀yìn náà àkì yín ẹ̀kú ojúmọ́. Orí pé lópin ọ̀sẹ̀ lọ́hùn-ún Bukayo Saka àti Granit Xhaka wọ́n ṣe máa ń yọ ṣàkàṣàkà. Àmọ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ a sì ń bọ̀ lórí ẹ̀. Lánàá bákan náà ẹ̀wẹ̀ Istanbul City lánàá.
owó kan péré náà fi já okùn ẹ̀mí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù West Ham United. ó ga akínyẹn kó ojú mẹ́ káàárọ̀ orí ọ̀dọ̀ náà tún ní wàyí ìkànnì bàbá ìkànnì Rev 91.7 FM tó ṣògbó lágbà bí àgùnbẹ́lẹ́wò ńlá wà tẹ́ẹ̀ bá mọ̀ oní jáǹsì bẹ́tà ní wàyí ìfní èyí ó lè àṣàkẹ́ ọmọ mi ńlá ètò tòní yìí àjọṣe ni wà láìgòdè níbàjẹ́ àákẹ́ni ẹ̀wẹ̀ àwọn sàábẹ̀ mi ńláńláńláńláńláńláńlá wọ́n tún ti wà kándọ̀ ìkánú àwọn sàábẹ̀sì mi sàábẹ̀sì ẹ̀mọ̀ pọ̀pọ̀ ìkánú wọn aṣọ ìgbábọ́ọ̀lù tíìmù rẹ̀ ó wọ̀ sísàlẹ̀ ó wá gbé long shirt ó gbé sórí ẹ̀ ẹgbẹ́ kí ló fà á oyè ó ti yé yín a sì ń bọ̀ lórí ẹsẹ̀ àgbàgbà níwáyé Olúṣọlá Àlàbí Mr. Dialogue ló kọ́ mi Àdìgún òòṣà ìjọba sport káàkiri àgbájé káfàtà ọ̀gánlá sport brand ambassador fún gbogbo ilé ògbó ṣẹlẹ̀ yóò ní kú láéláé ó kú tì mọ̀nàkà wọ́n ń lọ lẹ́yìn tèmi ní gbòòrò ayé kò ní bàjẹ́ pàápàá ètò tòní kílẹ̀ fi ń gbọ́ mi níbo lẹ ti ń gbọ́ ní pàtó ṣé fóònù tó ní ẹ̀fẹ̀ ìmọ̀ fi ń dún sí létí ni àbí káàtì délé epo lẹ ti ń gbọ́ ní àbórí ọ̀kadà àbínú kórópè àbọ̀ ọ́fíìsì lẹ́yìn wà ó yẹ́sìkẹ̀ ẹni yàngù tó bá ti ká yín mọ́ ẹ jẹ́ mọ̀ nígbà yìí ìpí Àdìgún òòṣà ẹkùn ọkọ̀ lọ̀tẹ̀ ìjọba sport ìjọba lamba ọmọ kan ṣoṣo báyìí tí wọ́n pè ní children ipò tó ti wọ̀n láì pàápàá níwà yìí àbájáde fẹsẹ̀wọnsẹ̀ lákòójọ kan ibẹ̀ ni màá ti tò ó àmọ́ ṣáájú ìgbà náà a tún ti wọ̀n láì lórí Facebook àti Instagram ni o lọ́nà méjèèjì yẹn ìjọba sport lẹ́ẹ̀fi wà kàn bẹ̀ ìjọba sport níṣẹ́ lórí Facebook àti Instagram àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì bákan náà ẹ̀wẹ̀ tó bá tún jẹ́ orí péjì fẹ́fẹ́fẹ́ ẹ̀ ti gbọ́ ẹ̀ ti wò live and direct ẹ̀ tún wà kàn bẹ̀ Rev 91.7 FM lórí Facebook gẹ́gẹ́ bó ṣe jẹ́ pàápàá ó já lọ́wọ́ yìí tá a bá ń sọ nípa ìdíje GFCC àríwá ẹ̀dẹ́ náà ti lọ́hùn ìdíje lẹ́yìn ti Ramadan náà fi sọ̀rí ẹ̀ pàápàá ló bá dago mẹ́rin ẹ̀ nígbẹ̀rẹ̀ UDT FC lónìí àti Emirates FC ní láwọn méjèèjì wọ́n tún jọ mọ́ ta lóní kóso lóní kóso ní ẹ gbàgbé ìdíje lẹ́yìn ó ti wọ ìpele semi-final gẹ́gẹ́ bó ṣe jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ tòní ibi tí wọ́n ti gbà kò yí padà ọ̀bádá náà ṣe ni ọ̀bádá primary school ẹ̀dẹ̀ lọ́hùn gẹ́gẹ́ bó ṣe ń gbé sí mi létí kò jẹ́ Emirates tó jẹ́ PRO káfàtà kò jẹ́ FCC àríwá ẹ̀dẹ̀ náà ti lọ́hùn pàápàá lọ́pọ̀ ìbákan náà àbá tó wá ń sọ̀rọ̀ nípa ìdíje iléèwé Crestfield College lẹ́rìn Ọ̀ṣun lọ́hùn pàápàá ní lópin ọ̀sẹ̀ lọ́hùn Rangers FC káfàtà tún ní òní dondo náà fi borí kọtí young boy bákan náà O'Brien èjì sẹ́yọkan ni náà fi borí kọtí Supreme KFC ẹ̀ta sí méjì ni náà fi borí kọtí Dreams FC Bako Panthers FC 2-1 bákan náà náà fi borí kọtí Sunky FC gẹ́gẹ́ bó ṣe jẹ́ àmọ́ lọ́wọ́ yìí a máa ń sọ nípa tábìlì ìdíje náà Rangers FC ń bẹ lókè téńté pẹ̀lú 16 points ni O'Brien number 2 16 points Bako Panthers number 3 13 points. Westland number 4 11 points. Young Boys number 5 8 points. IFC number 6 8 points bákan náà. Pàápàá Sunky FC number 7 pẹ̀lú 7 points. Supreme number 8 pẹ̀lú 4 points. Dreams FC number 9 pẹ̀lú 1 point. Bákan náà ń bẹ̀ yóò ní wẹ̀tì ọ̀gbẹ́ni Bàdójú MT aka Fàdó òun ló gbé sí mi létí lápá bẹ̀yẹn pàápàá lọ́wọ́ yìí alẹ́lẹ́ mọ̀nàkà ìdíje NPFL lópin ọ̀sẹ̀ lọ́hùn ó wáyé Aqua United ẹ̀yọ́ kan dondo mọ̀lá wọ́n fi borí kọtí Lobby Stars ní Gombe United ẹ̀yọ́ kan dondo bákan náà wọ́n fi borí kọtí Katsina United Rangers bambam ẹ̀ẹ́ta sọ̀rọ̀ tán yányá wọ́n fi borí kọtí Kwara United ẹ̀ wá fẹ́ gbọ́ tó bá dago mẹ́rin nígbẹ̀rẹ̀ Kano Pillars lónìí àti Sunshine Stars Rivers lónìí Tornadoes ní èyí yìí kan náà 15 Stars Olúyọ̀lé Warriors wọ́n mọ̀ wà nílé wọn Ìbàdàn lọ́hùn láti kojú kọtí ẹ̀yìn ń bà Wiki Tories àti Atlant ní láti Òwèrè gẹ́gẹ́ bó ṣe jẹ́ pàápàá. ìdíje líìgì àwọn obìnrin Champions League àwọn
àwọn obìnrin lókè òkun lọ́hùn ìpele semi-final first leg olympic leonese obìnrin bákan náà 3-2 ní mọ̀nàkà wọ́n fi borí kan ti paris saint-germain gẹ́gẹ́ bó ṣe jẹ́ ẹ mọ̀ pé ìdíje eléyìí first leg second leg ló jẹ́ gẹ́gẹ́ bó ṣe wà ń bẹ̀ pàápàá lọ́wọ́ ìbákan náà àgbáwo káfàtà ó ń sọ nípa tani agbábọ́ọ̀lù lìyàn yẹn wendy renard obìnrin ni o lọ́gbọ́ yìí ó ti gbìyànjú àti ní àkọọ́lẹ̀ 100 appearances nínú ìdíje champions league bákan náà àwọn obìnrin ni lókè òkun lọ́hùn gẹ́gẹ́ bó ṣe jẹ́ òwò àtọ́ síbẹ̀sẹ̀ pàápàá ìdíje bákan náà women's super league ilẹ̀ gẹ̀ẹ́sì lọ́hùn àwọn obìnrin nìyẹn máa ń títí obìnrin lópin ọ̀sẹ̀ lọ́hùn 4-0 ní mọ̀nàkà wọ́n fi borí kọ́tí leicester city bákan náà west ham obìnrin àwọn náà ṣe bẹ́ẹ̀ wọ́n win 2-1 ní dondo wọ́n fi borí kọ́tí reading gbogbo chelsea obìnrin bákan náà ẹ̀wẹ̀ ẹ̀ta sẹ́yọ kan wọ́n fi borí kọ́tí tottenham man u obìnrin àti aston villa àwọn méjèèjì òdo ònàjọgbá pàápàá gbogbo gunners arsenal obìnrin lópin ọ̀sẹ̀ lọ́hùn 3-0 ní mọ̀nàkà wọ́n fi borí kọ́tí everton obìnrin gẹ́gẹ́ bó ṣe jẹ́ pàápàá agbábọ́ọ̀lù kan bẹ ní arsenal lọ́hùn ó ń sọ nípa tani betmia obìnrin ní sẹ́ẹ̀ lọ́wọ́ yìí ó ti gbìyànjú bá ń sọ nípa ẹni tó ní àkọọ́lẹ̀ assist jù ní ìdíje náà torí pé lọ́wọ́ yìí ó ti ní àkọọ́lẹ̀ 36 assist nínú ìdíje ọ̀hún ìyẹn betman àgbà owó ńlá ni ó ti wọ rẹ́kọ̀dù ńlá bákan náà lọ́wọ́ yìí gbogbo liverpool obìnrin káàbàtà wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti promote wá sí ìdíje women super league torí pé àwọn náà gba ife ìdíje women championship lópin ọ̀sẹ̀ lọ́hùn gẹ́gẹ́ bó ṣe ń lọ pàápàá alẹ́lẹ́ mọ̀nàkà ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ́ ọ̀fẹ́ gbẹ̀mí pa ó tún dé òkòkun lọ́hùn àbájáde fẹsẹ̀wọnsẹ̀ náà tún ní ìdíje epl mo ní àti mú un ná àgbàpákó géèmù lánàá. òótọ́ ni pé lánàá gbogbo liverpool bámbá 2-0 ní mọ̀nàkà wọ́n fi borí ikọ̀ everton lánàá robertson ló kọ́kọ́ jẹ góòlù ẹlẹ́ẹ̀kejì ní fọk origi àgbàwọ́ ńlá òun ló múlẹ̀ ìkan bí aago méjì ọ̀sán àná gbẹ̀rẹ̀ gbogbo chelsea bámbá gbogbo chelsea ọwọ́ yín dà up chelsea àní chelsea dà ẹ̀yìn mú ló ń jẹ́ chelsea níwájú west ham pàápàá georgino lánàá georgino lẹ́yìn pè ní jọ̀gín o àgbáwo káfàtà nìyẹn georgino agbábọ́ọ̀lù kan ti chelsea orí penalty kan ó gba sọ́kẹ́sọ̀kẹ́sọ́kẹ́ luka fambiaski àmúlẹ̀ west ham káfà ó mú sí kúni òpẹ́ kò jìnnà kò pẹ́ christian pulisic àgbáwo ńlá ó mú gòlẹ̀ bọ́ọ̀kẹ́ dondo ìbákan náà ní gbogbo chelsea lánàá náà fi já okùn ẹ̀mí west ham àdá ray boston ìfẹ́ǹdà wa kan bákan náà ó tún gbàrẹ́ gàdí lánàá gbogbo jásù yá mi ò ní wẹ́ẹ̀tì sẹ́ yìí ń kọ́ mi alájì akínládé kazeem kọ̀ǹsọ́ wọ́n ń dé nàjàgbé rídíwọ̀n gbogbo jásù ní uk lọ́hùn akárẹ̀ jamiu jamọ́ fashion gbogbo jásù ní cameroon ìjẹ́ slim ayé ẹ̀gbọ́n náà sẹ́ tó wá kéré nú ayé ni ẹ̀mí àmì òòṣà ẹ̀mí àgbogbo jásù ní kírun ọ̀f jásù kò ní bàjẹ́ abdulwasiu adémọlá díje wáìsì káfàtà ọ̀gbẹ́ni adéyínká michael adéfìlà díje wáìkì múlẹ̀ gbogbo chelsea nìyẹn kò ní bàjẹ́ ó jẹ́ bọ́ńlì lọ́wọ́ yìí wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti kú òní bèbè àti relegate torí pé lánàá yìí gan náà ẹ̀yọ́ kan dondo ni wọ́n fi borí kọ́tù wolves wolverhampton wanderers brighton lánàá àti southampton àwọn méjèèjì tútù náà jọgbá àákẹ́nẹ́wẹ̀ ìjẹta lọ́hùn brentford àti tottenham àwọn méjèèjì òdòdó ni. newcastle united mẹ́ta sódò tán ni mọ̀nàkà wọ́n fi borí kọ́tí norwich city gẹ́gẹ́ bó ṣe jẹ́ man city káfàtà 5-1 wọ́n fi borí kọ́tí watford gabriel jesus ó ní àkọọ́lẹ̀ gbó mẹ́rin péré lákẹ́nẹ́wẹ̀ rodri ẹ̀yọ kan tó kù ọwọ́ ẹ̀ ló ti wá leicester city bambam àti aston villa àwọn méjèèjì ìjẹta lọ́hùn òdòdó náà tún ni. ṣé kò tán wọ́n ní kèétí tán wọ́n ló ku géèmù kan òkè ìgò di bí aago méjìlá àbọ̀ 12:30 gbẹ̀rẹ́ lọ́jọ́ sáòdè lọ́hùn owó èké ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ kówé emirates stadium lọ́hùn ojú ọ̀run súdẹ́dẹ́ súdẹ̀dẹ̀ ilẹ̀ ń kó ìrìn
àpé kí ló fẹ́ ṣẹlẹ̀ náà òjò sú ó gbolẹ̀ gan-an àmọ́ ń gbà náà lọ́hùn á mọ̀ pé òjò ìyá òjò ẹ̀sìn máa yùn ló sú bó ló ṣe jẹ́ pápápá òótọ́ ni sẹ́ẹ̀. ìfi arsenal káàbàtà wọ́n gbàlejò man u emirates stadium ní saudi níjẹta lọ́hùn pápápá nuno tavares àgbàwo ńlá tó kọ́kọ́ jẹ̀gò ìgbò tún yá bukayo saka àgbàwo bámbà bukayo saka sakasaka òun náà tún rí àǹfààní penalty pápápá ó di 2-0 kò pẹ́ kò jìnnà kò pẹ́ cristiano ronaldo cr7 òun náà tún ṣe bẹ́ẹ̀ ó tún mi àwọn fún man u ó di 2-1 pápápá fernandez ọmọ ayé ọba penalty ipò ń bẹ̀ ó rí penalty bákan náà bó ṣe gbà ipò ló gbà sí ó di 2-1 wọ́n ń gbà lọ wẹ́rẹ́díwẹ́rẹ́ granisiaka òun kàn wá from the went ẹ̀ ní ó gbá ṣọ́ọ̀tì òun náà pè ní ramaka shot àbí juanu àwọn david yíyà ó ní tẹ́ ẹ fẹ́ gbọ́ dáadáa bóyì ó ti pọ̀ lónìí wàdà kò yé òun gan kò yé ìṣẹ̀dá òun ó di mẹ́ta sẹ́yọ kan ìgbógbó gánàsì káfàtà náà bá ń kọrin wípé ẹnu òṣè ariwo kọ́ ni bọ́ọ̀lù àdìgún gbogbo man u ẹni gbọ́mọ́ gbogbo gánàsì káfàtà ó jẹ́ mi ò ní wẹ́ẹ̀tì alájí ọmọ alájà ọkọ alájà alájí mi ò sà olúwa tóyìn ọlọ́kọ́ ńlá agbára gbogbo jáàmù lọ́hùn ẹ̀mí ọlánipẹ̀kún ó ṣàmọ́lẹ́mọ́lẹ̀ agbára gbogbo lé ó yá mi ò ní wẹ́ẹ̀tì táwọn olúgbẹ̀ngà olùgbẹ̀ngà ọba quality àbúrò mi ńlá gbẹ̀ngà ọ̀tẹ̀yẹmí jù rédíọ̀ntà gbogbo kánásì nìyẹn mínísítà lọ́hùn kì í ṣe dáadáa upgunna for life ni gbogbo man u bákan náà ẹ̀wẹ̀ yàmi game ventures yàmi ọmọrájí òun ò sún léńtẹ̀ wọn ló sùn mọ́ sáásí kí ló dé wọn ní àwẹ̀ yìí náà ní nǹkan àṣìké gas plumber àgbàwo káfàtà alákèémí ò ṣàmọ́lẹ̀ gbogbo mi ń gún sábà lọ́hùn àrẹ̀mọ́ bàrà àpè nọ́mbà yín ọmọ yín ló gbé wọn lè ń sùn lọ́wọ́ ẹ̀ẹ́sì á mọ̀ sùn lọ́sàn-án gangan kiri wọn mọ̀ dáa èédà ọ̀làsúbí ọ̀rọ̀ gbogbo man u ó tóun ò ṣe man u mà ọ̀gbẹ́ni fádìmọ́kọlùwà ṣe yí manuel segment káfàtà àwa sí ilé yín níjọ́ náà lọ́hùn-ún ẹ̀dú ajálẹ̀ fún wa ẹ̀yin nu ọlọ́run gbogbo man u segment káfàtà ẹni wá mọ́sẹ̀ ìyá wa yétúndé fánimọ̀kò níbodè gbogbo man u àfà wọn láwọn ti kó man u ẹ̀kẹ́nẹ́wẹ̀ ọmọọba níyànàbà olúwàyé captain vendor ẹni lọ́wọ́ yìí gbogbo man u ẹ bá lórí ọ̀fẹ́ àti gbàrúbà ní conference ni ẹ mọ̀ nípa torí pé lọ́wọ́ yìí àǹfààní láti lọ jàǹbé ẹ gbàgbé ẹ kí ló ń jẹ tọfọ fún yín èyí mọ̀ ń ṣeré yìí ò ní wẹ́ẹ̀tì sẹ́ èmi tọ́pẹ́ amúsọ tọ́pland àgbàwo ńlá nìyẹn òun ló jẹ́ akọ̀wé gọ́nàsì Òṣogbo ní àyìn pàápàá Thomas Tuchel ànàyé ńlá ó ti sọ ó ní sẹ́ ẹ fẹ́ gbọ́ lọ́pọ̀ yìí Rudiger agbábọ́ọ̀lù kan ti jásù yẹn ó bá ti di òpin sáà ta wà nú ẹ̀ yìí à ń lé lé mọ̀nàkà Rudiger ń lọ sínú kọ̀tì Real Madrid káfàtà àwọn fáǹsì Chelsea kan òun tó wá ń sọ ni pé bó ṣe ń lọ Madrid wọ́n ní kò lè bèrè ẹ gbàgbé bó ṣe ń lọ ó ń dùn yín ni ẹ fẹ́ gbọ́ Rudiger tó bá dé Madrid wà láì ẹ gbàgbé a ṣe dáadáa ń bẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin Hazard àti Rudiger kẹ́ ẹ mọ́ lọ́gọ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì bákan náà ẹ̀wẹ̀ lópin ọ̀sẹ̀ lọ́hùn-ún àyàmúni wọ́n tún gba ife Bundesliga nígbà mẹ́wàá back to back léraléra ó lágbára bákan náà ẹ̀wẹ̀ PSG àwọn náà ti gba ife líìgì fẹ́ẹ́dì gíọ̀n lọ́hùn àkọ́kọ́sọ wá gbafẹ́ yìí àwọn fáǹsì wọn protest ó tán sọ ni pé PSG wọ́n ṣe ń tukọ̀ rẹ̀ lọ́gbọ̀ yìí wọ́n ní kò dáa tó àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì bákan náà ẹ̀wẹ̀ gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ ni ilé ni ó tó sú Mauricio Pochettino wọ́n lè sáàkì ẹ̀ o anytime from now gẹ́gẹ́ bó ṣe wà ń bẹ̀ bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá bẹ̀ bákan náà ẹ̀wẹ̀ gbogbo orí abẹ
Betis àwọn náà ti gbà á tá a bá ń sọ nípa ife ó bá dìre àwọn àgbàwo káfàtà onígbé lọ́wọ́ yìí àmì ayò 5-4 wọ́n fi jojú kọ ti Valencia ní lórí ìgbéléwọ̀n penalty olíwòmí gbà sí ọ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pàápàá ó gbọ́ Madrid káfàtà wọ́n ní sẹ́gbọ̀ géèmù ọ̀la yìí ẹ̀lú ìkọ́ ti Man City àṣetán àjọgbá ni àmọ́ lọ́wọ́ yìí gbogbo squad wọn fún tọ̀la ìbákan náà wọ́n ti fi ta goalkeepers 3 wọn náà kó dání alákọ̀ọ́kọ́ nù wọn nípa Courtois Andrew Nuni Toni Fuidia defenders náà tún kọ́ Dani Cavara Eder Militao David Alaba Jesus Valejo Nacho Fernandez Marcelo Bernard Mendy midfielder Toni Kroos Luka Modric Casemiro Federico Valverde Vasquez Dani Ceballos Isco Eduardo Camavinga Bọ́ọ̀sì ńkọ́ níwájú àti lẹ́gbẹ̀gbẹ́ àárín Benzema ẹkùn ọkọ̀ ìyá Chelsea yóò ní wẹ́ẹ̀tì Marco Asensio David Bale Vinicius Junior àti Rodrigo gẹ́gẹ́ bó ṣe jẹ́ nǹkan ṣe jẹ́ nìyẹn lápá abẹ pàápàá akínyìn ẹ̀kọ́ ojúmọ́ ọ̀gbẹ́ni Ṣèyí ẹ̀ka bákan náà ọ̀gbẹ́ni Adébíyí Sunday Samuel defender Harry Maguire akínyìn ẹ̀kọ́ ojúmọ́ ẹ̀ka àárọ̀ tani ọkọ sọ̀rọ̀. ẹ káàárọ̀ àtọkùn mú kí àwọn tó ń gbọ́ wọn lé pé akójúmọ́ àdẹ̀kójúmọ́. orúkọ tẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀. orúkọ tèmi ni Olúwaṣeyì Ìmọ́lẹ̀ Ayọ̀ tí ọmọ olólùfẹ́ Chelsea tí mo tún jẹ́ olùnà eré ìdárayá. ẹ jẹ́ dúpẹ́. ẹ ṣe sùúrù a béèrè tíìmù tẹ̀ ń sọ́pọ̀tì láyé àti láyé kí ló fà láàárọ̀ yìí. no inú mi kàn dùn ni dẹ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ikọ̀ Arsenal tí wọ́n jẹ́ kí inú studio wà peaceful ní àárọ̀ yìí everything everywhere calm. bí ìbá ṣe bẹ́ẹ̀ dẹ́n Chelsea náà wọ́n ṣeun gan torí àwọn náà ni ó jẹ́ kí ẹnu yín rọ̀ díẹ̀ láàárọ̀ yìí. ẹnu ta ni ẹ̀yin gangan àtọkùn kì í rọ̀ tẹ́lẹ̀ kì í rọ̀. ọ̀gbẹ́ni ẹ káàárọ̀ akíwìn yàrá lé kú etí gbọ́láta ìṣẹ̀dá àdẹ̀kù ọ̀sẹ̀ tuntun yà sanwó-sanwó. àmín tẹ ẹyin last week kọ́lẹ̀ ń fi sunshine pé shooting àbí. wọn lè rántí sójú wọn ti clear báyìí ẹ wù ú dáadáa. yóò ti clear díẹ̀ ebi ṣe ń wo owó tí ẹ̀ calm epo sọ̀rọ̀ gan ìdílé bó ṣe sọ̀rọ̀ bó ṣe káwọn èèyàn gan. ẹgbẹ́ ṣe sùúrù tí wọn ò da lára ọlọ́mọjà dààmú. àgbààgbà lórí ìtàkùn Twitter lọ́hùn àtijọ́ passport wà lórí Twitter ẹ fi sọwọ́ síbẹ̀. ìwòye yín lórí gbogbo star match tó wáyé lópin ọ̀sẹ̀ lọ́hùn àtijọ́ passport wà lórí Twitter ni ẹ ti bá ń bẹ̀ ẹ kọ́ bẹ̀ á kà sí gbòòrò ayé. ọ̀gbẹ́ni Ṣèyí akínyìn ẹ̀kọ́ ojúmọ̀ ẹ̀kárọ̀ lẹ́ẹ̀kan ti sà. ẹ ṣe àtọkùn. àlàáfíà ńlá bá yín. lápá bí àlàáfíà ni. ẹ bá ti báyàn lórí ọ̀pẹ láàárọ̀ kùtùkùtù kò sẹ̀ nídìí kẹ́ béèrè pé sára lè. ara lè. gbogbo ẹ ti set pátá. ọ̀gbẹ́ni Sambu akínyìn ẹ̀kọ́ ojúmọ̀ ẹ̀kárọ̀. ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí. lẹ́ẹ̀kan sí kí ni Man U play ní over the weekend. 3-1. àwọn ní 3. Arsenal ní 3-1. àwọn ní 1. Man U ní 1. bọ́ọ̀ lè jẹ́. 1 náà wà ní. báwọn yìí náà yìí. ẹ fi sùjúrò fún yín. lo mi tiẹ̀ fẹ́ sọ much nípa àwọn creeping against Manchester United ní weekend. In fact ó make àwọn wrong decisions. kò like Man U àbí. no mi sọ pé kò like Man U. ọjọ́ yẹn ó make àwọn decision tí àwọn kan decision tí ó right so and ó kì í ṣe pé ó ṣe ń ṣẹlẹ̀ ní England so team tó bá ti favour you have to go with it tó bá rẹ̀ ti favour ẹ̀ you plan for next match ni so ní láti mọ sọ pé gẹ́gẹ́ bá a ti gbọ́ níta ń gbọ́ ni pé wọ́n ní PA tó creepers ni ọ̀gá wa Ọlánìgbẹ̀kùn yóò interview ní Frank láàárọ̀ yìí gbogbo awuyewuye yín ẹ̀yin ọmọ Man U tínú ń bí ìbéèrè yín ẹ máa ń kọ́ ẹ fi sọwọ́ sórí Twitter rave ẹ fi sọwọ́ sẹ́ni angle PA tó creepers náà ló ń bọ̀ láàárọ̀ yìí ṣé ẹ faramọ́ bẹ́ẹ̀. kò ní ó dá ìdá sí ọ̀nà ẹ ti jìyà ẹ dàpọ̀ ẹ jámọ bẹ́ẹ̀ tó bọ̀. kò ní ní Anthony Taylor náà mo sọ pé ọmọ ní Chelsea yé ti Anthony Taylor èyí náà tó ti yé ti. pẹ̀lú kan tí mo sọ látàárọ̀ ṣé mo ti criticize Anthony Creeping mo ní as a center referee ó make a wrong decision lọ́jọ́ yẹn ìyẹn dẹ̀ ti lọ sóò kò sí nǹkan tá a ṣe fẹ́ máa sọ lórí pé Creeping ṣe kíní kan decision tán báyìí ṣé ó ti ṣe kò sí pé eléyìí tí ó ṣẹlẹ̀ láàrin Man City Everton gbà yẹn tí ẹ fi padà apologize tó bá ti lọ decision ò ṣe reverse mọ́ tí màjì bá ti parí so kò èèyàn ṣe lè mọ̀ sọ̀rọ̀ pa. ó dà mú bọ̀. pápápá àti ìbèrè ètò eléyìí tẹ́ gbọ́ ẹ̀ náà pè ní ìfàárà ìyá káàbọ̀ ọmọkùnrin lé ní ẹ má yí kó mbẹ lórí ọ̀dọ̀ náà sì ní sẹ́yìn abẹ́ tajà ní nígbà bá dé àwa jaraba bẹ́tà yìí ní ẹyẹ ó lè wọ́n yá gbẹ̀mí tirabayé. ilẹ̀ lórí ọ̀dàn ní pẹ̀lú Àdìgún òòṣà bá rí bá má fọ́
Orí ẹ ti pé jù. Tẹ́lẹ̀ lè sọ ohun tí mo fẹ́ ṣe. Ó ń lọ tìrín lẹ́nu. Yẹ́sìkẹ́. Ṣé mo lè fọwọ́ mi yí dáadáa? Yẹ́sìkẹ́. Ó ń lọ lẹ́nu dáadáa pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí. Ọbẹ̀ yọ̀ ńkọ́? Ìyẹn lè kú. Ọbẹ̀ ẹ̀fọ́ ńkọ́? Orí yìí pé dáadáa. Ó yá ẹ jẹ́ ká jọ pọ̀ oúnjẹ yìí lórúkọ tó ń jẹ́. Honeywell semolina. Honeywell semolina ń lọ tìrín lẹ́nu. Kó lé láti rò. Adùn ẹ̀ sì bù àyà. Honeywell jẹ́ àyò fún gbogbo ọbẹ̀ tó ń ṣara lóore. Honeywell semolina. Oúnjẹ aládìídùn tó ń lọ tìrín lẹ́nu. Guy, if I see 10K awoof like this, holiday chillings don't settle. On top 10K. See you! With that 10K, I go get router with up to 240 gigabyte extra in the Airtel all-time mega offer. You don't mean it. For real, even with 5K, you'll get a MiFi with up to 125 gigabyte extra. But you have to hurry while offer lasts. Mean everyone can own a device this season. You get it! Airtel, the smartphone network. You want to find your perfect match, the right girl or guy, a job that showcases your talent, a house that fits your taste. How about the right mattress that suits your body build, age, lifestyle, and budget? Visit www.muka.com/buy-right or any Muka outlet to find the right Muka for you. Endorsed by medical experts, Muka gives your body the support it needs so you wake up feeling good and ready to take on the day. Muka, adding comfort to life. What a decider! What a goal! I'm the boy wonder! Mavis, this your son will be a football star. When does he train? What time does he even wake up? Breakfast time. No. He wakes up earlier, but when I give him Milo with breakfast, that's when I see that the champion in him is awake. Don't just wake up your child. Wake up the champion in him. Let Milo Active Go and the natural goodness of malts, milk, and cocoa help wake up the champion in your child every day. Milo, energy to go further. Rave 91.7 FM. Ó ṣàprápra. A ṣì wà lórí ọ̀dàn pẹ̀lú ìjọba sport má yí kúrò fílẹ̀ síbẹ̀. ẹ káàbọ̀ padà pàápàá ọgbẹ́ni ṣèyí wọ́n fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ẹja gbéra tán ìdíje líìgì àwọn obìnrin nílẹ̀ gẹ̀ẹ́sì lókè òkun lọ́hùn women's super league bó ló ṣe lọ lópin ọ̀sẹ̀ àwọn chelsea obìnrin lọ́wọ́ yìí àwọn náà ń ṣe dáadáa. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe rí mo ti kọ́kọ́ kí àwọn liverpool obìnrin pé wọ́n káàbọ̀ padà. bẹ́ẹ̀ni wọ́n ti promote wa. wọ́n ti promote wa tó jẹ́ pé bó ṣe ń lọ yẹn báyìí tí ọkùnrin bá ṣe ń ṣe tiwọn àwọn náà máa tún ṣe tiwọn. bẹ́ẹ̀ni because ẹ mọ̀ pé kinní yẹn àwọn kan ní dominate ẹ̀ tẹ́lẹ̀ Arsenal àti Chelsea ni wọ́n ń ṣe dáadáa ń bẹ̀ tẹ́lẹ̀ ẹ̀dẹ̀ tẹ́ bá dẹ̀ wo result ẹ̀ náà lórí tébù wọn náà nísìnyí báyìí náà Chelsea náà ló wà lókè téńté tó yẹ pé Arsenal náà ń try láti tẹ̀lé náà ni torí pé 47 points ní Chelsea ni obìnrin ni mò ń sọ o nínú 19 games wọ́n play Arsenal tẹ̀lé pẹ̀lú 46 points ó dàbí Man City Liverpool bí wọ́n ṣe ń léra wọn nìyẹn but Man U náà tẹ̀lé wọn bọ̀ ó jìnnà sí wọn tiẹ̀ 39 ló wà ní tiẹ̀. egungun jìnnà sórí. Man City tó jọ ọ̀gá ńlá nínú ìdíje tàwọn ọkùnrin òun wà ní ipò kẹrin pẹ̀lú 38 points ó ń tẹ̀lé Man U náà kí Man U wà very careful láti jẹ́ kí ó kó mọ́ tún overtake ẹ̀ bí wọ́n ṣe máa ń ṣe so bí ìdíje ẹ ṣe ń lọ ṣe rí àwọn obìnrin kí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà máa sọ pé tẹ́ máa ń sá fún ìdíje ẹ̀ mọ̀ fún sport activities but nísìnyí báyìí ìdíwẹ̀ bí àwọn obìnrin Arsenal yẹn ṣe ń play ball ẹ bá rí wọn gan in fact bí ọkùnrin ni mo ń sọ níjọ́ Saturday náà rò pé mo ń ṣeré ni Barcelona obìnrin àti Arsenal obìnrin Chelsea obìnrin tó bá mú àwọn tíìmù míì tó jẹ́ ọkùnrin gan ní England wọ́n lè fìyà jẹ wọ́n because àwọn gẹ̀ẹ́sì ń play àti pé ọkùnrin tẹ́ bá wo géèmù wọn ó very funny ó máa ń funny ó dẹ̀ máa wà interesting but nísìnyí báyìí bí tébù ṣe rí nìyẹn ìdíje sì tún tẹ̀síwájú lẹ́yìn apá ti bẹ̀rẹ̀ but àkí Liverpool lẹ́ẹ̀kan sí pé àná káàbọ̀ sínú ìdíje Women's Super League. ẹ kí wọn bọ̀dà pápápá ọgbẹ́ni Sambu ẹja lọ sínú ìdíje ti Champions League àwọn obìnrin Lyon ti jọjú kọ ti PSG báyìí nípele àkọ́kọ́. expected result náà ló já lánàá yẹn pé Lyon máa na PSG because tá bá wo Lyon ní Champions League ẹ rí pé wọ́n yàtọ̀ sí àwọn tíìmù tó kù lọ́wọ́ láti France àti pé Lyon PSG Wolfsburg Barcelona Arsenal àwọn ó dàbẹ̀ pé wọ́n ṣe dáadáa ní Champions League jù tó lẹ́yìn pé last season tí Chelsea wọ final even Juventus women àwọn náà máa ń ṣe dáadáa but tá bá wo season yẹn rí i pé the way bí Barcelona ṣe ń play season yẹn close to 40 wọ́n ti lose game last year báyìí
I think other people Lyon náà ló won last season. So láti gbà yẹn náà ti win game wọn back to back. Clean kí team tó lè play 40 games with 40 wins. Close to 100 plus. Àwọn tẹ̀ tí wọ́n ti lọ sí next stage. Kò sí nǹkan táwọn yẹn lè ṣe mọ́. So kẹ́yìn tó lè lọ close to 100 plus goals. Iṣẹ́ gidi náà ṣe. Then Lyon Sherry, Barcelona gbọ́dọ̀ wà very careful fún Lyon because when it comes to head-to-head against Lyon and Barcelona game wọn máa ń le then Lyon máa ń ní upper hand lórí Barcelona dáadáa but ní season láti last season ti the season yìí ẹgbẹ́ the way the Barcelona ṣe ń play sí wọn ní concede wọn dẹ̀ score goal so wọn dúró de tẹ́bá wo ní ìhùn ní Spanish La Liga's women àwọn Atletico Madrid Levante àwọn mẹ́ta yẹn náà ṣe dáadáa Real Madrid ọ̀dẹ̀ pé Real Madrid náà ti ń come up díẹ̀díẹ̀ wọ́n ti meet up pẹ̀lú target gbá wọn bẹ̀rẹ̀ tó máa dá Barcelona yẹn dúró iṣẹ́ gidi ló máa ṣe èmi sì ní Barcelona ṣe before right láti win Champions League tọdún yìí. nǹkan tí Lyon wá ṣe lánàá wọ́n ti jẹ́ kí ẹ̀yìn wọn kó wà pọ́rọ́sì jùlọ wọ́n fi lè concede 2 goals ẹ̀ pé 3-2 ló wà nílẹ̀ ní aggregate báyìí wọ́n dẹ̀ lọ sí Paris láti lọ gba second leg so ó máa fẹ́ yíwọ́ ó máa fẹ́ le díẹ̀ so kẹ́mọ́ tí ìwò pé bóyá Lyon ló máa qualify wàá gba ìdíje yẹn wàá lọ fún Barcelona second leg Lyon àti Paris ẹ̀ ló máa determine but ti Barcelona yẹn ó dẹ̀ wá pọ̀ fún Waris ní Paris. ṣe rí kò sí nǹkan tí èèyàn lè ṣe kò sí nǹkan dance football kò sí nǹkan tó lè ṣẹlẹ̀. ó dà gbàgbàgbà alẹ́lẹ́ mọ̀nàkà ìdíje EPL bó ló ṣe jẹ́ Chelsea pẹ̀lú ikọ̀ West Ham United ọ̀gbẹ́ni Sambuku. ṣe rí tẹ́bá wo ọdún mi rí géèmù yẹn wò lọ́sọ̀ mo pẹ́ńtọ́ yìí dẹ́ lánàá so tẹ́bá wo Chelsea as a team wọ́n lè lẹ́ wàásù. ẹ rí pé àmì kan mi dé togo séèjì tẹ́bá wo Chelsea as a team ẹ rí pé the only thing tán tún fight fún sí ni kàn wọ top 3 pẹ̀lú I think FA Cup final against Liverpool. nǹkan méjì dán nínú. nísìnyí wọ́n dẹ̀ gbọ́dọ̀ wà very careful láti rotate ẹ pé last game tí coach rotate team ẹ rí pé tó lose everybody ń blame ẹ so pé you can't just blame a coach like Thomas Tuchel ó mọ̀ pé tọ́fọ̀ yẹn ṣúọ́ fún un láti wọ̀ then nǹkan tó ń ṣe ń sìn ni pé ó gbọ́dọ̀ avoid the injury so ó gbọ́dọ̀ ní láti mọ rotate and players ẹ̀ tó fi máa play final because òun play against Liverpool ẹ bá dẹ̀ wọ pattern of play of Liverpool for you to handle Liverpool o gbọ́dọ̀ at least gbogbo team gbọ́dọ̀ fit torí Liverpool sì ń tábàlẹ̀ wo team Liverpool ẹ pé kò sí anything like pé player kan ní injury even tẹ́yà anybody bá ní injury wọ́n ti náà ní ẹni tó máa reserve on bench tábàdẹ̀ wo Chelsea tíwájú Chelsea bá ní injury Lukaku pẹ̀lú performance Lukaku ní season yìí ẹ rí pé kò tí fit in láti sọ pé bóyá ọlọ́mọdé kárí láburú pé Havertz wà ní injury tàbí Timo Werner ní injury a sọ pé a fẹ́ gbé Lukaku wọlé kò wrong even coach ẹ sọ pé wọn ò write off Lukaku for now but performance in season only láti work towards it tó bẹ́ẹ̀ tó máa di next season tó máa resume padà sí next season games pé bẹ́ẹ̀ o tún máa padà fit so nísìnyí so tẹ́bá wo Chelsea sí West Ham náà everybody at least line up everybody expect lot of West Ham náà ni ẹ pé wọ́n ní láti rest and players torí Frankfurt ọ̀bẹ play because wọ́n gbọ́dọ̀ sọ pé when it comes to European competition o kàn gbọ́dọ̀ já anyhow o mọ̀ pé England la wà o sì láwọn matches tó yẹ pé ó sì fẹ́ láti nà then tábà wo West Ham ṣe pé West Ham jẹ́ ìbẹ̀rù fún almost everything for you to play West Ham o gbọ́dọ̀ very careful ìgbà tí mo ti lára pé tí Chelsea bá rí draw tíjà bá rí draw Chelsea máa padà nà wọ́n so wọ́n try all effort láti mọ̀ pé Chelsea will win at the end of the day Chelsea padà nà wọ́n that's nǹkan tán pè ní big team ẹ̀ tí big team bá ti ń play against upcoming big team kò sí ìyàtọ̀ yẹn máa wà ń bẹ̀ so nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn. wọ́n gbà yín lẹ́nu. upcoming ṣé West Ham wà kiri ni ṣe rí ẹ dúró ẹ mọ ṣe àwàdà òdenu yín West Ham kéré kò sókò jù bẹ́ẹ̀ lọ. ṣe West Ham wọ Chelsea. West Ham manager tó jẹ́ David Moyes nínú 17 away games tó ti play against Chelsea kì í ṣe ní West Ham nìkan o àti Man U àti àwọn kò tí ì ní winning kankan then ní last against Chelsea as a team as in David Moyes tó kó kọ́ sòdí sẹ́yìn pé ó ti kó Man U náà sòdí tó lọ play away game. kí ni Chelsea play pẹ̀lú away game. away game mo ń sọ so now ó dẹ̀ tó ti lost last four games tó jẹ́ away ó tó ti lost ẹ̀ fún Chelsea then Chelsea báyìí wọ́n ẹyọ kan náà ṣe lost nínú bíi 16 Premier League home game against West Ham. So nínú 11 gan tí wọ́n play yẹn gan tí wọ́n ní 11 victory tí wọ́n ní gan wọ́n sì ní bíi 8 clean sheet tó jẹ́ bẹ́ẹ̀ báyìí so ìyẹn ní rẹ́kọ̀dù tó jẹ́ ti West Ham against Chelsea but nílé yín ẹ̀ máa ń dà ní òmù yín against Chelsea ẹ̀ máa ń ṣe dáadáa. gbogbo ẹ̀ ṣáà ti win. ọ̀gbẹ́ni Sambo pàápàá ẹ jẹ́ lọ sí France lọ́hùn ká gbọ́ èdè wọn bẹ̀ PSG ti gba ife French League gan àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn fans ń protest pé bọ́n ṣe ń darí tíìmù kò tẹ́ àwọn lọ́rùn pé báwọn ṣe jákùn ní Champions League ó lọ́wọ́ kan tí ò dánú wọ́n tún fẹ́ sáàkì Mauricio Pochettino anytime from now. ṣẹ́rí sacking of Pochettino kọ́ ni issue for now kan look into but then láti Andrew Mbappe ṣẹ́rí Mbappe nìkan ní issue tán ní for now
ṣẹ́rí wọn ra Messi láti wá gba Ligue 1 ọ̀ láti wá gba Coupe de France Champions League need tábà wo PSG rí pé at least tábà kàmá ka 6-7 seasons àwọn ló gbà jù same thing applicable to àwọn ará Germany long so league tán kan gbà ó ti mú àwọn fans yẹn lára pé normal gbé àwọn náà máa pa àwọn náà máa gba league ó ti àwọn wọ́jú ẹlòmíì lè gbà mọ́ lọ́wọ́ ní season tó máa di next season àwọn látó padà gbà so láti handle Mbappe ń sìn then wọ́n ní the Champions League tẹ́wọ́ pé tí PSG àti team wọ́n ti náwó season yẹn gan ẹ wo Neymar ẹ wo tó ń fẹ́ máa fún Mbappe ẹ wo gbogbo àwọn Ramos àwọn Messi gbogbo àwọn tó lọ gbé so Champions League no need tó máa sọ pé torí pé coach yẹn lè gba Champions League wọ́n sáàkẹ̀ ẹ wo Thomas Tuchel tó jẹ́ ti Chelsea nígbà tán sáàkẹ̀ tó wá Chelsea ó wà padà gba Champions League so ẹ ní láti fi gbogbo àwọn team yẹn lọ́kàn balẹ̀ ẹ ń play dáadáa kì í ṣe pé wọ́n play dáadáa ẹ̀yin nìkan kọ́ ló ń play Champions League ẹnìkan team yìí nìkan kọ́ ló dáa jù àwọn team tó dáa jù PSG ní Champions League wọ́n pọ̀ so tẹ bá wà fortunate láti gba Champions League ẹ ní lọ́ọ̀kì ni àwọn team tẹ ní lọ́wọ́ àwọn defence yín nísìnyí ẹni 2 goalkeepers táwọn méjì tán at least àwọn méjì jẹ́ world class goalkeeper àti Donnarumma ló sì gba world best goalkeeper then Navas tó wá láti Real Madrid amúṣẹ́ tó 7 náà nígbà tí Madrid gba Champions back to back so tá bá sọ pé ẹ̀ méjì yẹn nísìnyí wọ́n náà máa release ẹ̀yọ kan ẹnìkan máa dúró ara ibi tí ẹ̀rọ sí wà nìyẹn nígbà tí a bá release one goalkeeper nù yẹn ó máa kẹ́ nìkan tí ṣùgbọ́n àkọsẹ̀lẹ̀ sí àwọn goalkeeper ẹgbẹ́ fẹ́ lọ goalkeeper yín tí kìíní ó ti wà ní I think ó ti wà ní West Ham nsìn Afonso Areola ó ti wà ní West Ham nsìn so nísìn nǹkan tẹ́ need àwọn defence yín gangan because ẹni Messi láàrin Messi dẹ́n ṣe dáadáa ẹni Neymar ẹni Kylian Mbappe so àwọn mẹ́ta yẹn ó ti tó fún yín láti lò ẹ sì ní Di Maria tó sì wà ń bẹ̀ defence yín ní kẹ́ work towards tẹ́ bá ti work towards defence yín ó máa rọrùn fún yín láti ṣe anything Champions League for you to láti gba Champions League ní Europe ń sìn defence ẹ gbọ́dọ̀ tight tẹ́ bá wo Chelsea gba Champions ẹ rí pé ní defence wọn ó máa á defend ball láti kàn bully wọn anyhow wọn nígbà àwọn Thiago Silva Rudiger Reece James Azpilicueta Christensen gbogbo wọn wọ́n jọ ṣe papọ̀ tí ẹnìkan bá ti ní láti ẹnìkan máa cover ẹnìkan tí Rudiger bá lọ wájú Thiago Silva máa dúró tí sẹ́kẹ́ bá lọ wájú Rudiger máa dúró so tí ẹnìkan bá ti dúró fẹ́ nìkan ó máa rọrùn so nǹkan tó fún ẹ láti win Champions League ní defence ló need. ṣé kí mo lè fi kún ṣe ní fún àfikún ọ̀rọ̀ PSG kì í ṣe ọ̀rọ̀ coach ṣe rí ìgbà tí wọ́n mistake tó kọ́kọ́ ṣe from onset ni sack tó ṣe jẹ́ kí Thomas Tuchel lọ àti Thiago Silva tán fún ní contract mọ́ ṣe rí ẹni tó gbé ń wọ Champions League final for the first time tó wá lost tẹ wá lọ padà fọwọ́ sí júwèlé fún ẹ lọ gba Mauricio Pochettino nísìnyí kí ni achievement ẹ̀ gan ní Champions League kí ni credential kí ló fẹ́ fi show kò ní ìrírí Champions League kò ní ìrírí that's just the bitter truth ó wọ final ẹ̀ kan that's just it. tó bá sọ náà wọ final lẹ́ẹ̀kan against Liverpool fún Tottenham ẹ máa gbọ́ for you to take Tottenham to final ní sùúrù ṣe rí ibẹ̀ ni tó bá yẹ pé wọ́n fi ìyẹn lára balẹ̀ nísìnyí báyìí ìyá tó fẹ́ sáàkì yẹn báyìí kán ní sùúrù fún un eléyìí tí Sambuku sọ tó dùn mọ́ mi nínú jù ni pé defence line wọn kan lọ mójútó wọn ti ní star dẹ̀yìn kan dẹ̀ bá ṣe rí wọ́n ní di manager defence line lẹ́yìn tẹ̀ máa ń focus lórí gbàdẹ́ gan play gan defence line ní. wọ́n ní di manager kì í ṣe coach manager in the sense that tó lè manage àwọn player star ti pọ̀ jù ń bẹ̀ Neymar ó fẹ́ sọ̀gá Messi ọ̀gá ni láàyè tiẹ̀ gbogbo wọn so ọ̀gá ti pọ̀ jù. manager ni wọ́n ní ẹni tó lè manage àwọn players yẹn dájọ́sí Mauricio Pochettino ó kéré sí tíìmù yẹn dájọ́sí bitter truth àfi tá a máa ta. àníkàn lọ gbà níwòye dín pàápàá. ẹbí ẹ mọ̀ ń gbọ́ tó ń sọ̀rọ̀ Zidane so tó máa lọ gba ìyẹn báyìí ó máa fún ọ ní sincerely ó máa fún ọ result nǹkan tó ń fẹ́ kọ́ mọ̀ gba League One ní ẹ̀mẹ́ 1000 nǹkan tẹ́ nídìí ní UEFA Champions League. ó dà gbàgbà lórí ìtàkùn Twitter lọ́rùn Àfọlábí Akínkúnmi Ayọ̀délé òun ní lọ́wọ́ yìí equation ti balance torí pé Man U wọ́n ti padà sí normal position wọ́n ní Chelsea bákan náà orí yọmí òun náà fi na West Ham o gẹ́gẹ́ bó ṣe jẹ́ wọ́n ní Man U wọ́n lọ tọ́ omi ayé UEFA Cup o conference gẹ́gẹ́ bó ṣe jẹ́ gbàgbà àgànnẹ́wẹ̀ Adédàpọ̀ Adéyẹmí lórí ìtàkùn Twitter lọ́rùn òun ní top 4 hope fún Man U ó ló ti díù gẹ́gẹ́ bó ṣe kọ́ síbẹ̀ ní àgàn náà lọ́wọ́ yìí Olúwaṣuyì Olúrántí Rẹ̀mí wọ́n ní Arsenal káàbàtà wọ́n ní sẹ́ẹ̀ fẹ́ gbọ́ lópin ọ̀sẹ̀ lọ́hùn wọ́n já mọ̀ wípé Man U ajá inú ìwé lásán ni wọ́n torí pé lọ́wọ́ yìí wọ́n ṣe ń halẹ̀ ìhàlẹ̀ wọn wọ́n ní òfúrufú fẹ́rẹ̀ tẹ̀ lásán ni gẹ́gẹ́ bó ṣe kọ́ síbẹ̀ pàápàá lórí ìtàkùn Twitter lọ́hùn àtijọba Sport One lórí Twitter ìwòye yín lórí gbogbo matches lópin ọ̀sẹ̀ lọ́hùn ẹ̀fí sọ̀wọ́ síbẹ̀ bákan náà ẹ̀wẹ̀ àgbáyé káàbàtà lórí ìtàkùn Twitter wọ́n ní sẹ́ẹ̀ fẹ́ gbọ́ gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ Arsenal látẹ̀yìnwá
Yorùbá lọ́hùn ó fi hàn yí pé lọ́wọ́ yìí wọ́n ti dé togun-togun wọ́n dé tìjàtìjà ní o gẹ́gẹ́ bọ́n ti kọ́ síbẹ̀ pàápàá tí ń wò lórí Twitter bákan náà wọ́n ní gbogbo Chelsea àti ń bọ̀ sípò torí pé lọ́wọ́ yìí bá a ṣe na West Ham yẹn àti ń gẹ̀ẹ́dẹ̀ díẹ̀ gẹ́gẹ́ bọ́n ti sọ pàápàá mo ṣẹ́gun lórí Twitter bákan náà òun náà tún kọ́ ọbẹ̀ oníṣẹ́ fẹ́ gbọ́ ẹ bá sọ pé lọ́ọ̀kì ní àfihàn lánàá ní àwa Chelsea wọn ló dáa wọn ní àmọ́ irú lọ́ọ̀kì bẹ́ẹ̀ kó mọ̀ ló bẹ́ẹ̀ ni wọ́n ní anyway ìbáàjẹ́ lọ́ọ̀kì o ìbáàjẹ́ lọ́ọ̀kì táwọn sáà ti clear 3 point ni pàápàá ọgbẹ́ni Ṣèyí Arsenal pẹ̀lú kọ́tìmáyù kí ló ṣẹlẹ̀ ń jẹta. ṣeré ẹ̀dẹ́ akọ́bẹ̀rẹ̀ láti rí pé ní season nìkan mayo ti concede 51 goals. And it's unusual. So ẹgbọ́ so correct bẹ́ẹ̀ni. So and it's unusual. Then ní season nìkan wọ́n ti lost the last 4 away game wọ́n kàn lost back to back ní ìgbà tó ṣẹlẹ̀ sí wọn last 1980 ó ti pẹ́ gan 1981 yorùbá ti bí mi gan so ẹ ti get bẹ́ẹ̀ so ní season yìí máa yù gbọ́dọ̀ ṣe rí Arsenal náà mo kọ́ kí wọn because ẹ mọ̀ pé ìgbà tí season bẹ̀rẹ̀ wọ́n ṣáà manage láti na àwọn small team ní gbogbo àyẹ̀tà wo pé kàn tiẹ̀ try kan na big team nígbà yẹn náà fẹ́ bá Liverpool padà nà wọ́n but ní ìṣèwádìí àjọ ṣe na Chelsea báyìí tó ti ní múra yẹn wọ́n tún mú Man U next game wọn báyìí nìkan múra sí because nǹkan tó máa determine top 4 wọn ni àwọn àti Tottenham ó dà pé àwọn àti Tottenham náà ṣì máa play but ní ìjọ Saturday yẹn èmi rí i pé determination teamwork ló favour Arsenal because ṣe tẹ bá ti rí tẹ bá wo game yẹn nǹkan tí mo tún wá rí sìkejì ni pé nígbà tí ẹ rí penalty Fernandes ó yẹ kán ti ní specialist penalty taker ìgbà tí Ronaldo ti dé ẹ mọ̀ pé ó ti gba penalty fún wọn tó ń gò dáadáa òun náà máa ń gbà tó máa ń gò bọ̀ tó máa ń ṣẹlẹ̀ ẹ rí pé Jorginho náà sọ penalty nù lánàá but èmi wò pé Ronaldo ló sì yẹ kó gba penalty nínú èrò ti tèmi ní o. lẹ́yìn game náà ó ní CR7 sọ fún òun ni pé òun ò sí mood láti gbà ló ṣe gbélé fún Bruno. ṣẹ́rí ẹ mọ̀ pé àwọn kankan wà tó jẹ́ ìjẹ́lẹ̀ pé tí Bruno bá gò ń tàn sọ yà ni mo sọ. tí Bruno bá gò ẹ mọ̀ gbọ́ Bruno ṣe máa gò. àwọn ọmọ Chelsea kan lánàá wọ́n ń gbé Jorginho sí pé òun sì ní ọba Chelsea báyìí ní penalty. èèyàn tó play last time penalty ẹ̀ kò lọ́ọ̀sì kan nǹkan tí mo fẹ́ fààyàn náà rọ̀ penalty ẹ̀ ni pé ṣẹ́rí coach gbọ́dọ̀ cover team ẹ̀ ó gbọ́dọ̀ cover àwọn player ẹ̀ coach tó bá ti ń tún àṣírí ilé síta kò mọṣẹ́ kò mọ nǹkan tó ń ṣe ni àgbàdẹ ní Ragnick nǹkan tó ṣe ní tó dé lóní kárí òun tí nǹkan fi ń ṣẹlẹ̀. kí ló dé sà. ẹja bíi Sambuku bóyá ó lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú. but the thing is that. kí ló pa game yẹn gan fún Saudi. ṣẹ́rí number one if I want to be sincere number one referee ó affect game wa lọ́jọ́ yẹn. lọ́nà wo. because there are some ṣẹ́rí ní PL sí àwọn game tó tẹ̀ pé tó a jẹ́ big team méjì ló ń play say anything like faba ti ṣẹlẹ̀ just touch and play and move on. kì í ṣe pé ẹ máa tó máa ti ní foul ẹ dúró ẹ kọ́kọ́ rojọ́ ẹ bá ilé sọ̀rọ̀ ẹ bá ẹ pé player lè apply football ti advance kọjá gbóhùn yẹn ní PL àmọ̀ sí one of the biggest league nínú world ń sìn. kò tó ayá di pé referee máa ní foul kan ẹ kọ́ dúró ẹ rojọ́ just touch and play àwọn players ẹ̀ wọ́n ti wà nímúdà ti play then ẹ wo penalty ti against Anthony Elanga kò sí bó ti fẹ́ ṣe in every league tẹ́mi ti mọ̀ that's not like that job more than penalty ọwọ́ Elanga ń bọ̀ wá ó fà títí ọmọ ìfowópamọ́ dídùn bọ́ ọmọ ìfowópamọ́ padà ṣubú. àkọ́kọ́ ni ẹ wo tẹ́kọ̀ọ́ Jadon Sancho ó ti gé ẹ ó wà ńlẹ̀ ó fọwọ́ wálẹ̀ orí tẹ́ bá wo facial look mi tẹ̀ rántí defender bí Tavares àbẹ́ta nínú tẹ́ bá wo facial look ẹ ó ti rí bọ̀ pé bọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ó fọwọ́ wá bọ́ sẹ́yìn ni kò penalty ni kò sí kankan lẹ́yìn yẹn but tí ẹ fẹ́ bá ti mú you don't have to move on then penalty or no issue of penalty mi mọ̀ nǹkan tó ṣe Ronaldo to play because èmi believe pé bá a ṣe penalty Ronaldo lè kó play although Bruno Fernandes is the penalty taker but bó ṣe rí big match la n play then that goal will be na Ronaldo náà lè lose ẹ but ẹnìkan tó máa gbé sórí percent pẹ́ẹ́n tó lè score ẹ̀ ju Ronaldo ni because at the end of the game yẹn tó máa jẹ́ equalizing goal fún wa so ìgbà tí wọ́n dọ̀dẹ̀ tí pé ọjọ́ bí mo ṣe Fernandes bẹ́ẹ̀ mo pé ṣe Fernandes máa score penalty sa. torí fẹ́ Fernandes ibùdó àjọ wo bọ̀ ibùdó àjọ wo mo ṣe rí Bruno bẹ́ẹ̀ mi fẹ́ kí Bruno play ẹ̀ kẹ́rí kì í ṣe pé Bruno lè score ẹ̀ kìdẹ́ sẹ́ pé kò lè kí Ronaldo náà lè lose ẹ̀ but match go yẹn tó bá score equalizing goal ni game yẹn máa padà balance padà game máa padà balance padà àwọn pé if taba tẹ redraw against Arsenal ó máa padà pay wa because ẹ̀rọ méjì lẹ́yìn sọ́n pa kiri ẹ̀rọ méjì tẹ́ mi mọ̀ kiri pọ́sì ṣe nìyẹn. go Ganisaga ṣẹ́rọ̀ ni. ẹ̀rọ Bruno Fernandes ló fà náà ṣé ẹ̀ wo ni. ẹ kan sọ̀rọ̀ gbọ́ yín. wọ́n ti clear ball jáde Bruno Fernandes fẹ́ stop ball kó wa la ball sínú kó tó di pé stop wọ́n ti gba ball lẹ́sẹ̀ so bọ́sì máa clear ball jáde Saka dẹ̀ ń bọ̀ ó dẹ̀ gba from nowhere even DG try àti wo bi tí
tẹ́ bá wo bídìjà ṣe position rẹ̀ ó wo ọ̀dà Nketiah ó wà lẹ́yìn Nketiah so ó wo lẹ́tẹ̀ yẹn Nketiah pé ta ló fẹ́ play ball kó tó di pé ó ráyè wo ball Saka bó ṣe máa gbá bọ̀ tiẹ̀ nìyẹn tó wá ti ráyè gba shot ó máa gbá ó score wọ́n dẹ̀ win. àwọn kan sọ wípé ìgbàgbọ́ àwọn máa ń yù kan láti bíi 5 weeks ago ni wípé Maguire ní ìṣòro Manchester United lọ́wọ́ ẹ̀yìn ẹja tún sátidé báyìí wọn ò lo Maguire àwọn kan tó ń gbé torí kó tún wà ní bench náà tó ṣe lose. àkọ́kọ́ mo fẹ́ káwọn olólùfẹ́ Man U kárí pé Maguire náà èèyàn ló náà tẹnu bá ti ń kún jù yóò mọ ríra rẹ̀ bíi aláìdá yóò mọ fi ìbákan ẹja gbà ìyẹn ti lọ ọ̀gbẹ́ni Sambu sátidé kí ló pa géèmù yìí gangan. ṣẹ́rí látòrí Maguire náà ṣẹ́rí I gbọ́dọ̀ believe pé èèyàn everybody. bẹ́ẹ̀ni so gbogbo pé ṣé mo máa ń sọ people àwọn èèyàn kan máa fi pé mo support Maguire ni kì í ṣe every error náà ló wọ́n látọ̀dọ̀ Maguire at least I need close to 6 or 5 defenders tó yẹ pé àwọn náà wọ́n commit error ẹ wo tọjọ́ Saturday látòrí Ravi Varane ní error yẹn ti wá tó yẹ pé Ravi Varane clear ball yẹn ni kò ní dọ̀dọ̀ Telex ò ní padà ṣe mistake kó tó máa bọ́ sọ ẹsẹ̀ Bukayo Saka so kì í ṣe everything is not about Maguire alone ọdún ṣe ní kó tó yẹ pé a player ló jẹ́ gbọ́n ṣe mistake all the time even tó bá sí bẹ́ẹ̀ people tí n bá yẹ tìmọ́lẹ̀ àyọ̀ ń sìn tí mọ́lẹ̀ bá sí ní studio màá sọ̀rọ̀ pé mọ́lẹ̀ wà ní studio ọjọ́ tó ṣe kíníkan it's just hatred so kò sí ẹ wo ọ̀rọ̀ bomb or no bomb on the reason of drop ẹ̀ sí bench náà yẹ kó play against Arsenal so àwọn defence wa gangan ní issue wa thank God nǹkan tẹ́mi like Ragnick sí ni pé kò cover anything tí ẹ̀rọ bá ti wà ó máa jẹ́ ká mọ̀ pé ẹni báyìí ló ń ṣe team ó ti sọ́ọ̀sì pé gbogbo àwọn out of contract players pé wọ́n máa lọ at the end of the season nǹkan ẹ̀kọ́ tó ṣe olùgbòná sọ́jà nìyẹn ó coach team then on cover team ó jẹ́ ká mọ̀ nísìn wọ́n sọ ọ̀rọ̀ kan jáde nínú dressing room tó sọ pé kí ló lọ sọ fún Paul Scholes Jesse Lingard ìgbà tó ń béèrè lọ́wọ́ Ravi Varane ní press conference ní ọjọ́ Friday tó sọ pé ọ̀rọ̀ kan jáde ní team pé dressing room tó wọ́n ní ta ló sọ ní Lingard. lẹ́yìn gbàgbọ́ pé àwọn players Man U lazy. mo ti sọ even látàyè ológun mo ti sọ pé we have some set of lazy players everything about coach. ẹbí àwa ti sọ ti pẹ́ pé kì í ṣe coach ní problem wọn.